election mi ó tún wáyé, ọ̀pọ̀ election ni ó tún padà wáyé nípínlẹ̀ Ọ̀ṣun náà lélẹ̀ tó túmọ̀ sí wípé ìwọ̀nba ni kíyàn ó kó gbóná mọ́ láìkí sọ̀kà. Gbogbo àwọn olóṣèlú yàtọ̀ sáwa tá ń díje, gbogbo àwa alátìlẹ́yìn wọn, àwa alátẹ̀lé wọn, ẹjá take it easy irrespective of result tó máa jáde lọ́la tàbí bí ìdìbò bá ṣe lọ. Nǹkan ọkàn tèmi ò fẹ́ gbọ́ òun náà ni pé ẹnikẹ́ni ní ìpalára. I don't want to tèmi ò tiẹ̀ ní interest nínú ẹ̀ nìyẹn because ẹ̀mí ẹnìkankan kò wọ́ ti ìdìbò. Ẹnìkan ni ó wọlé, bí èèyàn 10 dìbò, bí èèyàn 10 gbàpò tí ìbò, èèyàn kan ni ó wọlé. Ẹni tó wọlé yẹn kọ́ ni winner. Gbogbo ọ̀nà jọ win, gbogbo ọ̀nà jọ lose. Torí pé details kékeré ló máa determine election gbà mí. So now bí mo ṣe ń bọ̀ lánàá láti ìpínlẹ̀ Ọ̀ṣun wá sí ìpínlẹ̀ Ondo ni mò ń pàdé àwọn mọ́tò ọlọ́pàá. Mo pàdé mọ́tò gọ́vnọ̀ kan náà tí mo dẹ̀ mọ̀ pé ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń lọ. Mọ́tò tán fi káwọn ọlọ́pàá, tí mi ò bá ṣe mistake, tí mi ò dẹ̀ dánu mọ́, ọmọ yín tí ìgbọ́ràn o ẹ bá sọ̀rọ̀ o, ọmọ yín tí ìgbọ́ràn o ẹ advice ẹ, ọmọ yín tí ìgbọ́ràn o ẹ kì í nílọ̀, ẹ fi wé mọ́ wọn létí. So kíkálukú ó jókòó sí, kíkálukú ó jókòó jẹ́. Ẹ lọ síbi tẹ́ ti fẹ́ dìbò wọ́ọ́rọ́wọ́, kẹ́ ẹ dìbò kẹ́ ẹ dẹ̀ kú ń bẹ̀. Àkàndọ̀rà Kòǹkò. Like I said, lánàá tí mò ń bọ̀ ni mo rí àwọn mọ́tò ọlọ́pàá tó ń tẹ̀léra wọn, tó ń tẹ̀léra wọn, tó ń tẹ̀léra wọn, tí n bá dánu sẹ́. So ẹ má bínú nẹ́tíwọ̀kì ibi tí mo wà ní ò dáa, nẹ́tíwọ̀kì ibi tí mo wà ní ò dáa, bọ̀ mo nígbàgbọ́ pé ó máa gbórí dúró díẹ̀. So like I said, bóyá kí n dẹ̀ tún tan dátà kejì náà. So now, because láti nẹ́tíwọ̀kì ní ọ̀dá, ẹjá tó wo ti bí iná. So like I said, mo ní gbogbo ẹ̀yin tẹ́ wọlé ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi pín program yẹn, mo bẹ̀ yín ni ẹ bá mi pín program yẹn, ẹ bá mi pín program yẹn. Ó yẹ kí nẹ́tíwọ̀kì ó dúró báyìí. Mò ń bọ̀, ó lágbára díẹ̀ o. Ọ̀ṣun ò ní gbóná lágbára Ọlọ́run, yóò tutù bí omi inú àmù, ìlú ó dùn, yóò ṣe gbé fún gbogbo wa. Ẹ má jẹ́ ká ẹsẹ̀ halẹ̀ mọ́ra wa, bí election ṣe máa ń rí nìyẹn. Kùkù kẹ̀kẹ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀, torí pé ìhàlẹ̀ náà ni wọ́n ń pè ní election. Ìhàlẹ̀ ni kùrùkẹ́rẹ́ kàrámọ̀, kálukú ló máa fi ewé sí tiẹ̀, kálukú ni ó fi yọ̀ sí. Now mo kọ́kọ́ wá ń bèrè lọ́wọ́ ara mi bí mo ṣe ń bọ̀ lánàá, iṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Nàìjíríà pọ̀ tó báyìí. As in, mo ti ń pàdé wọn láti Ẹ̀rìn Ọ̀ṣun, irọ́ o, no, Ẹ̀rìn Ìjẹ̀ṣà, láti Ẹ̀rìn Ìjẹ̀ṣà tí mo fi dé Gbàrà Òkè, tí mo fi dákúrẹ́, mo yà lákúrẹ́, mo máa fẹ́ dúró bí 1 hour lákúrẹ́ or more than. Gbà tí mo tún bọ́ sọ́nà wọ̀ padà, mo pàdé wọn títí tí mo fi dọ́wọ̀ ni. Àwọn ọmọ bọ́ọ̀sì yẹn wọ́n á lé 200.
ó máa bọ̀ sí Nasarawa public transport eléyìí ó pọ̀ bí ẹgbẹ̀lẹ́mùkún ni. Mo á rò pé ṣé Nasarawa nìkan lọ́lọ́pàá wà ni, ṣé Nasarawa nìkan náà ti ń kọ́ ọlọ́pàá bọ̀ ni. Now unfortunately láàárọ̀ yìí ni mo tún gbọ́ wípé wọ́n tó dẹ́mi ẹnìkan légbodò. Wọ́n ní olólùfẹ́ àti alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni wọ́n ní pé àwọn olólùfẹ́ àti alátẹ̀lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ń lọ ṣekú pa onítọ̀hún. Ṣé mọ̀ pé níta gbọ́ náà ni pé àwọn kan dẹ̀mí ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan légbodò nílùú Iléṣà. Now sẹ́nétọ̀ kan sọ̀rọ̀ bọ́ọ̀ bá ọpá bọ́ọ̀ bá òbú lẹ́sẹ̀. So àwọn ọlọ́pàá invite ẹ̀ bí ṣe máa ń rí nìyẹn. Tó bá ti jólówó tó ti jáwọn tó wà nípò gíga immunity máa ń cover wọn àìgbọ́n kankan. Àbájáde ń tó bá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àgbọ́mọ́. Nǹkan táwọn ọlọ́pàá sọ àgbọ́n kankan. Ṣé wọn ó múlẹ̀ kílẹ̀ ṣòun tó wáyé àmọ́ kankan. So kò wá yé mi rárá tó fi di wípé lílé là ń lera wá káàkiri. Kò sọ́mọ Démọ́lá Adeleke láàrin wa, kò sọ́mọ Oyèbánjí láàrin wa. Kílẹ̀ tí kálukú òjókòó ẹ̀ jẹ́. Alright, now lónìí wọ́n àrẹ́sì àwọn kan. Òǹdíje dupò lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ó wà láàrin wọn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Wọ́n bá wọn ìbọn lọ́wọ́ wọn rẹpẹtẹ. Wọ́n àrẹ́sì wọn. Mọ́tò APC wọ́n gbé. Lélẹ̀ tí wọ́n lẹ òǹdíje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n lẹ píṣù ẹ̀ gàràgbàgàràgbà sí lára. Lo and behold, kò sẹ́ni tí yóò sọ fún ọ wípé òǹdíje dupò gómìnà lọ́rán wọn. Táwọn bá fẹ́ sọ wọn lépo làwọn ń ṣiṣẹ́ fún. Ó lè mọ̀ wọ́n, ó lè mọ̀ wọ́n, eléyìí ọ̀kan èmi. Ntọ́kàn mi ni wípé àwọn agbófinró, àwọn navy ni wọ́n mú wọn. Okay, now mo tún wá gbọ́ nù ròyìn kan pé àwọn ọlọ́pàá lọ rèé dé Akọgunlérè Oyèwùmí. Wọ́n rèé dé mọ́lé. Wọ́n ní wọ́n fẹ́ arrest ẹ̀. Kí l'Akọgun ṣe? Ìlọ̀sán kó lọ síbẹ̀ wọ́n ló lé 10. Kí l'Akọgunlérè Oyèwùmí ṣe? Election will surely come and go. Election máa wá, election máa lọ. Ó wá dàbí ẹni pé àdìbò rí lọ́sùn. Ṣé torí aráàlú náà gbogbo eléyìí? Eléyìí ò ṣe torí aráàlú. Àwọn èèyàn wá ń sọ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ̀ ń pa wàhálà tí ń ṣẹlẹ̀ yìí. Tàbí pé bóyá torí Tinubu fẹ́ gba Ọ̀ṣun by fire by force. Àwa ni tó ẹja mọ́wọ́ lẹ́rán ká máa wòye. Lọ́jà ń sọ wípé Démọ́lá Adeleke ń bá kádàrá jagun. Tó bá jà lájàyè, Àkàndọ̀rọ̀ Awíkóńkó máa congratulate ẹ̀. Because Ògúndòtí irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà. Ẹni tí wọ́n ní wọ́n pa yẹn Omi Ẹran Àtijọ́ community ni wọ́n pe bẹ̀. Takọ̀gúnlérè Oyèwùmí òun bẹ́ẹ̀. Now eléyìí tó tún wá fọ́ọ̀nì ń bẹ̀. Ó ní ti àwọn ẹgbẹ́ tí wọ́n ní wọ́n withdraw support wọn fún Démọ́lá Adeleke. Wọ́n kéde àtìlẹ́yìn wọn fún ṣebí ọdún Oyèbánjí ni à ń bọ̀. Ìròyìn tá a gbọ́ ni pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord wọ́n ti withdraw support wọn fún Démọ́lá Adeleke.
mo wá láwọn yẹn call accord náà ní fashion because ìgbà tẹ́gbẹ́ accord fa Demola Adeleke kalẹ̀ àwọn kan náà jáde wọ́n lákọọdù làwọn wọ́n láwọn endorse Demola Adeleke àwọn ní governor aspirant tàwọn àwa ti mọ̀ wípé àwọn tí wọ́n jáde lákọọdù APC ni wọ́n èmi Àkàndá ọ̀rọ̀ àwọn nǹkan lè sọ categorically bẹ́ẹ̀ pé àwọn fashion kejì tó jáde wọ́n gbọ́n wọn kẹsẹ́ pé ẹ lọ jáde ni ẹ̀yẹn wá sọ́dọ̀ wa àwo fún lẹ́tọ̀ọ́ torí pé tí báàgì owó bá ti exchange ọwọ́ ọ̀rọ̀kọ́rọ̀ a máa jáde lẹ́nu so now gbogbo pákéjì tán fún wa lójú kámẹ́rà àwọn ẹgbẹ́ accord wọ́n ti kúrò ńbẹ̀ wọ́n fún ní fìlà ńbẹ̀ ó tún fìlà orí ẹ̀ ó sọ fìlà Adeleke nù ó sọ fìlà accord nù wọ́n láwọn kéde àtìlẹ́yìn wọn fún à ń bọ̀ Àkàndá ọ̀rọ̀ àwọn kò sọ wípé à ń bọ̀ ò lè wọlé tàbí kò ní wọlé ṣùgbọ́n akọ́ọ̀dù kan sọ pé àwọn ò ti Demola Adeleke lẹ́yìn kò stop Demola Adeleke láti wọlé election lọ́sùn ẹ gbádùn mi dáadáa kò stop Demola Adeleke ìbànújẹ́ ẹnìkan ò túlù ẹnìkan àbẹ́yàn méjì àbẹ́yàn mẹ́ta àbẹ́yàn mẹ́wàá àbógún èèyàn tí wọ́n lọ pín ẹ̀tọ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú kan kò dí àwọn tó kù lọ́wọ́ kò dílù lọ́wọ́ òye tó yé mi ni pé APC lérò lẹ́yìn àkọọ̀dù lérò lẹ́yìn òye tó yé mi dáadáa nìyẹn òye tó yé mi ni wípé wọ́n ti ń kó ìpayà sáwọn ẹgbẹ́ òṣèlú kan láyà pẹ̀lú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí ntẹ́mi wá fẹ́ sọ fún yín I am safe God bless you sir God bless you ma ntẹ́mi wá fẹ́ sọ fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí òní wípé kò sí nǹkan kan tí ó ṣe nìkan kan o go out there tomorrow morning lágbára Ọlọ́run mo máa dé ìpínlẹ̀ Ọ̀ṣun kí election tó bẹ̀rẹ̀ and I will surely vote trust me màá dé ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́la kí election tó bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́mọ́jà rí ìtaàrò kọ́mọ́ bá nǹkan tá à ń rò jẹ́ àjọ dìbò ni ṣùgbọ́n mo láǹfààní àti sọ fún ọ pé jáde láàárọ̀ ọ̀la ẹ̀tọ́ rẹ ni láti dìbò ẹnìkan kò lè dápayà sí ọ lára lo and behold àwọn ọlọ́pàá tí wọ́n wà nílùú àwọn sọ́jà tí wọ́n bẹ́ẹ̀ lù wọn ò sí nípínlẹ̀ Ọ̀ṣun fún ẹnìkan tàbí ẹgbẹ́ òṣèlú kan get that to your skull get that to your sense mọ́kàn kúrò nínú ìhàlẹ̀ wípé àwa la ní federal kíní kankan Tinubu fẹ́ gba Ọ̀ṣun tìpátìkúkù ìrèsì ẹ̀ kúrò ní máìndì ẹ̀ ní lọ́kàn wípé gbogbo ọlọ́pàá ti mbẹ̀ yẹn wọ́n wà ń bẹ̀ for every one of us kí ló máa wọn ọlọ́pàá rẹpẹtẹ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn yára ń díà president ò lè lajúlẹ̀ káwọn èèyàn mọ para wọn torí pé wọ́n fẹ́ dìbò èyí tó kó ọlọ́pàá rẹpẹtẹ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn ibi tí tension bá ti wà lọ́lọ́pàá máa ń pọ̀ ńbẹ̀ so kẹ́nìkan kan máa pínrò yẹn lẹ́jẹ̀ kan káàkiri pé mọ́ lọ mọ́ dìbò mọ́ ṣe gbá mọ́ ṣàwo tó bá jẹ́ kán fi nǹkan sí ọ́ tó bá lè lọ ẹ jáde nǹkan fẹ́ kó ṣẹlẹ̀ náà ni pé kẹ́ ẹ tìdí mọ́lé tọ́ ọ bá sí ń bẹ̀ mọ́ béèrè pé bóun náà ṣe pin o ẹ̀tọ́ rẹ jáde láti rí ìdìbò dì í fún ẹni tó wù ọ́ lọ́kàn ẹni tí ń bẹ lẹ́mìí rẹ̀ hùn tó wù ọ́ gangan hùn tó nígbàgbọ́ nínú ẹ̀yẹn wípé yóò ṣe ìlú láǹfààní ń pé ìlú máa gẹ̀ẹ́nì lára ẹ̀ òun náà ni kò dìbò ẹ fún I am not a fan of anyone mi ì ṣe fan Adeleke mi ì ṣe fan à ń bọ̀ mi ì kórìíra Adeleke mi ì kórìíra ń bọ̀ mo nígbàgbọ́ nínú Adeleke mo nígbàgbọ́ nínú à ń bọ̀ because anybody tó bá wà nípò gómìnà iṣẹ́ ìlú wọn ni kò wá ṣe kì í ṣe iṣẹ́ mọ̀lẹ́bí eléyìí tẹ́mi ọ̀fẹ́ gbọ́sẹ̀ ò ní pé ẹ̀mí kan ṣòfò tàbí wọ́n pààyàn kan eléyìí nìkan lèmi ọ̀fẹ́ gbọ́
because òye tó yé mi ni pé àwa mẹ̀kúnnù la máa ń wà the receiving end kò dẹ̀ make sense. So the earlier the better. Táwa tá a jẹ́ mẹ̀kúnnù náà tá a bá jẹ́ kí ọpọlọ wa ó ṣiṣẹ́ dáadáa. Ká rántí wípé àwa náà lè di nǹkan lọ́la, àwa náà lè jẹ́ nǹkan lọ́la. So takọ̀gun lérè Oyèwùmí kí ni ọlọ́pàá ń wá nílé wọn? Ṣé lóòótọ́ lọ̀rọ̀ tí gómìnà Adémọ́lá Adeleke sọ wípé àwọn special ọlọ́pàá kan wá láti Àbújá, wọn ò dojú sọ̀yàn méjì, àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù ni wọ́n ń lé kiri. Bẹ́ẹ̀ bá ti dẹ́yẹ sí lérè Oyèwùmí, tẹ́ ẹ̀ jẹ́ kí lérè Oyèwùmí ó jáde láti dìbò, ó túmọ̀ sí pé federal government wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú. Federal government wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan, kì í ṣe pé wà lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan jẹ́ pé federal government ń bẹ lẹ́yìn ẹgbẹ́ òṣèlú all Congress. Táwọn tí ń bẹ nílé lérè Oyèwùmí ò bá jáde tán bá kúrò ńbẹ̀. Ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ ni pé ilọ̀s 10 náà park síbẹ̀, òun lélẹ́yìí. Mi keep ní ìsìn ṣá. So ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ láàárọ̀ yìí ò ní wípé ilọ̀s 10 iná wọn kó lé ẹ̀ gbèsè láàárọ̀ ìlẹ́yìn ìrọ̀lẹ́ jáde. Ó ní security operatives reportedly laid siege to the Osun State residence of the state Senate Deputy Minority Leader Akogulere Kamorudin Oyewumi in a midnight operation allegedly aimed at effecting his arrest. Kí lẹ fẹ́ arrest ẹ̀ fún? Kí n lérè ṣe? Sógbé àmọ́ tàǹkì lé ni, àgbọ́gbàdo olóró lé, àbókó ballot paper lé, àbókó bàn lé. Kí lẹ fẹ́ arrest ẹ̀ fún? Tẹ́ bá fẹ́ arrest èèyàn, ẹ announce n tó ṣe síta fún wa ká gbọ́. So the operation reportedly took place at about 1 a.m. Òru ni wọ́n délé ẹ̀, with about 10 ilọ̀s vehicles deployed to the residence, according to a statement issued by the media unit of the office of the Senate Deputy Minority Leader. The development comes amid political activities in Osun State ahead of the governorship election, with opposition parties and their support across the state. The media unit described the operation as a shameful attempt to silence key opposition voices and subvert democratic freedoms, accusing the All Progressive Congress (APC) of using intimidation to suppress political opponents. Lérè Oyèwùmí ọmọ ìlú kan náà jọ ni wọ́n, Ìkirè jọ. Kí ló dé? Said, and I quote, "The All Progressive Congress (APC) has once again demonstrated its growing desperation through a shameful attempt to silence key opposition voices and subvert democratic freedom." According to the statement, Oyewumi's residence was laid under siege by security operatives, wielding a heavy deployment of about 10 ilọ̀s vehicles in a blatant bid to effect an arrest. So can you imagine if this raid was indeed a legitimate operation? The public deserves immediate and transparent answers regarding the legal authority, official justification, and command behind such a massive state deployment. So now the office also warned against what he described as the weaponization of security agencies for political purposes, arguing that such actions could undermine democratic freedoms and the right of opposition politicians.
Ńbo la wá ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun? Ńbo la ń lọ nípínlẹ̀ Ọ̀ṣun? Ńbo la ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà? Ṣé dandan ni ká gbé òṣèlú kan gbàbì kan ni? Ẹ fa àwọn èèyàn lè jẹ́ kán decide fúnra wọn. Gbogbo ala tó júbọ́ ẹni tó lé ní 18 tó bá ti pé 18 ó ti ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tó wà lọ́kàn tó wù lọ́kàn rẹ̀. Sáwọn èèyàn ó ṣe against will wọn. Èmi Àkàndọ̀rà Kòǹkò n tó lè mú mi against my will ní pé kí n má vote rárá. N tó lè mú mi sọ pé kí n má dìbò ní pé kí n má dìbò rárá. Kí pé kí n dìbò fẹ́ nìkan tìpátìkùkù ní pé kí n má dìbò rárá. So, the statement said, and I read, the orchestrators of this siege must realize that weaponizing state security to terrorize political figures is a direct assault on democratic norms. It is very sad that some dissidents were hell-bent on tarnishing the good intention of Mr. President on Osun election. Say one tarnish good intention Mr. President ni. Àbí president gan mọ̀ nípa tí ń ṣẹlẹ̀. Ṣé bàbá mọ̀ nípa ẹ̀? Torí ìròyìn kan tẹ́mi gbọ́. Àhesọ ni o, àhesọ ìròyìn. Wípé àwọn kọmitì tó wá látàbújá táàrẹ rán wá. Ààrẹ sọ fún wọn wípé tó ẹ̀yin o tẹ́ bá ti ń bọ̀ lọ́jọ́ Monday o. Ìròyìn ayọ̀ rìsọ́ọ̀tì ẹnikẹ́ ẹ mú wá fún mi. Ṣé mọ̀ pé àsọdùn máa ń pọ̀ lọ́rọ̀ àwọn olóṣèlú? Ó lè jẹ́ pé wọ́n bù mọ́ ni, ó lè rí bẹ́ẹ̀, ó lè má rí bẹ́ẹ̀. So gbogbo àwọn nǹkan yìí ló ń jẹ́ kàyéfì fún wa nípínlẹ̀ Ọ̀ṣun. So however, let it be made crystal clear to those driving this agenda, intimidation will never break Senator Lere Oyewumi, pressure will not silence him, and a reckless show of force will not defeat his resolve. Lo and behold, bó ni ò ṣe ní defeat resource ẹ̀ ńgbà tó bá yẹ kó dìbò tí ò dìbò tán bá kọ́ ọlọ́pàá síwájú ilé ẹ̀ tí wọn ò jẹ́ kí Lere Oyewumi ó jáde. Báwo ló yẹ fẹ́ dìbò? Báwo ló yẹ fẹ́ disenfranchise right ẹ̀? Àbí wo lẹ́yìn olóòbó ṣe sọ? So gbogbo àwọn nǹkan yẹn ó wà very very disturbing. Ó wà very very disturbing. So now akọgun Lere Oyewumi mi ò tí mọ̀ bóyá àwọn ọlọ́pàá yẹn ti kúrò ní nílé akọgun. Ẹ network. I dey on program. So now gbogbo àwọn kan yẹn máa ń break èèyàn ni. Kí ló dé tí wọ́n dojú sọ? Oh, okay. Wọ́n àgbẹ̀ nìkan sọ pé bóyá wọ́n ń protect Lere Oyewumi ni. It's okay. All right. Harassment will fail. Okay. We heard the resilient people of Ikire to remain fearless, resolute, and completely undeterred by these state-sponsored tactics. Harassment will fail, and the populace will turn out en masse to exercise their democratic franchise without fear or panic. So, now, ọ̀rọ̀ ló délẹ̀ yìí o, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Ńbo la ń bóṣèlú lọ? Kó tó dàsìkò yìí rárá. Ńlá tí ń gbọ́ròyìn pé àwọn ọlọ́pàá ń wọlé, wọ́n ń gbé àwọn èèyàn kan tọ́jọ́ ọmọ ẹgbẹ́ òṣèlú accord. Wọn ò dẹ̀ gbé wọn dúró lọ́sùn, wọ́n ń gbé wọn lọ sábújá straight. Tán bá gbé wọn dábújá, wọ́n ní wọn ò gbọ́dọ̀ release wọn. That is, bóyá tán fẹ́ ṣe fún Lere Oyewumi náà nìyẹn. Kí wọ́n palẹ̀ bàbá mọ́, kó dàbújá wọ̀, kán release ẹ̀ after election. Ẹ dẹ̀ mọ̀rọ̀ Nàìjíríà, ẹ fapájánu o. Kò sí changes kankan, kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀. Kò sí nǹkan tó máa ti díẹ̀ yọ. Now, election fẹ́ wáyé lọ́la. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti gbà damage Demola Adeleke. I'm not fighting for him. Bọ̀ṣẹ́ gbàgbé
ẹni tí àwọn tí wọ́n bá ti intimidate ló máa ń ní sympathy lọ́dọ̀ tèmi àtàwákọ̀ kan ẹni tí wọ́n bá ti intimidate táwọn ò pé kíní ọ̀lọ́ bó ṣe yẹ kó lọ kíní ti lọ́wọ́ kan àbòsí nínú ó ti lọ́wọ́ kan ìyànjẹ nínú ṣé torí pé àwọn Démọ́lá wọ́n gentle wọ́n cool wọn ò mọ̀ṣèlú ṣe ọ̀nà wo ni wọn ò ṣe mọ̀ṣèlú ṣe ni pé àwọn ti gentle ju ẹni tó lè jó lóṣèlú lọ